15th of March specially meant for damsel. That's why most cute and sexy are usually born on the 15th of March. It's March 15. Epitome of beauty officially +1 today. Olajumoke Ewatomi Amori. Long life and prosperity. Lẹ́wọ̀ arẹwà olójú oge lẹ́yinjú ẹwà Ọlájùmọ̀kẹ́ Ewatomi Amori. Mo kí ọkọjá ẹyẹ òní o, ẹ̀mí gígùn balẹ̀ ọkàn ní òmò jẹ́ tìrẹ òní gbogbo ìgbà wá gbọ́ mi o. Ẹ̀yin lálọ́kàn sí mi lónìí o, your lovely sister Queen Amira. Wọ́n pe wọn kí ìfẹ́ òun, ayọ̀ òun, olùbádámọ̀ràn òun, ọmọ kan bíi ẹgbẹ̀rún, arẹwà láàrin arẹwà Ọlájùmọ̀kẹ́ Amori Ewatomi. Pópó ọjọ́ ìbí tòní o, ìtẹ̀síwájú nínú rẹ̀ ìbàlẹ̀ ọkàn pẹ̀lú ẹ̀mí gígùn ní òmò jẹ́ tìrẹ ò láṣẹ Èdùà. Ọlájùmọ̀kẹ́ ò mẹ́bí Ìbàdàn lé baba tó bí ọlọ́mọ. Ìlẹ́ ọmọ Ìbàdàn nílò Olúyọ̀lé ẹ̀yin lọ́mọ ajẹ̀rọ̀sùn ajẹ̀gbíjẹ̀ kára fi kára ń fọ́re mu. Ọmọ agbọ́sámọ́sá agbọ́yàmọ̀yà Ìbàdàn mọ́jàmọ́jà lè fogun kára wájú lẹ́rú lọ́jọ́ sí ìlú Àjàyí ìlú Òjò ìlú Òbíkúlẹ̀ ológbòdò kẹ̀rí lójú ogun ẹ̀yin lọ́mọ wọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ìbàdàn kúrú Ìbàdàn bẹ̀rẹ̀ kó tó wọ̀ ọ́ ẹlẹ́yẹlé lomi tẹ́rù tọmọ ń pọ́n wọn aṣèjìrẹ́ lomi àbùwẹ̀ nílùú Ìbàdàn. Ẹ̀yin kì bá ní ṣọ̀rá yìí lọ sójú ogun ìjà ìgboro báyìí níjà Ìbàdàn. Ọlájùmọ̀kẹ́ Ewatomi Amori o, ó ti lé ọdún sí lónìí o, àlékún ire ẹ̀mí gígùn ìbàlẹ̀ ọkàn ní òmò jẹ́ tìrẹ o. Ọdún yà wá tù ọ́ lára kò ní ní ọ́ lára láṣẹ Èdùà o ní bùrìnbùrìn báyìí kò fẹsẹ̀ kọ owó tọ̀tún tòsì bẹ́ẹ̀ lè fi ń kórè bọ̀ wálé. Ire owó, ire ọlá, ire ọmọ, ire ọkọ̀ òun lílọ bẹ̀dẹ̀ yóò fi jí ìkí rẹ̀ o. Ọlájùmọ̀kẹ́ Ewatomi Amori o wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o lágbára Olódùmarè.